Aláròyé máa wí o. Àgbábọ̀ wọn ní ọjọ́ gbogbo ní tolè ọjọ́ kan ní tolóhun bẹ́ẹ̀ gan lọ̀rọ̀ rí fáwọn géńdé méjì kan Wàsíù Ọlánrewájú ẹni ọdún mọ́kàndínlógójì àti Adéolú Adéyẹmọ ẹni ọgbọ̀n ọdún tó jẹ́ pé wọ́n ti jingiri nínú jíjà àwọn dẹ́rẹ́bà mọ́tò tó bá bàjẹ́ sójú títì lólè dúkìá wọn. Ọwọ́ àwọn agbófinró agbègbè Ìlúpéjú nípínlẹ̀ Èkó ti tẹ̀ wọ́n sì ti ń ràn wọ́n lọ́wọ́ nínú ìwádìí wọn báyìí. Aláròyé gbọ́ pé ó ti pẹ́ táwọn tó ń ṣiṣẹ́ tó lòdì sófin yìí ti máa ń lọ káàkiri ìlú Èkó pàápàá jùlọ lágbègbè Ìlúpéjú àti Anthony. Bí wọ́n bá ti rí mọ́tò tó bàjẹ́ sẹ́gbẹ̀ẹ́ títì ni wọ́n máa ti sáré sọ́dọ̀ dírẹ́bà náà tí wọ́n sì já lólè dúkìá rẹ̀. Bí tọ̀hún kò bá tètè fún wọn lóhun tí wọ́n fẹ́ ṣe ni wọ́n máa lù ú bàjẹ́. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó SP Benjamin Hundeyin tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́ Ìṣẹ́gun Túsídéé 20 oṣù kẹjọ ọdún 2024 yìí sọ pé àwọn ọlọ́pàá agbègbè náà kan tí wọ́n ń lọ káàkiri Ìlúpéjú ni wọ́n ṣàkíyèsí pé àwọn afurasí ọ̀daràn ọ̀hún ń ṣiṣẹ́ ibi kan lọ́wọ́. Wọ́n súnmọ́ wọn wọ́n sì rí i pé wọ́n fẹ́ ja dẹ́rẹ́bà mọ́tò kan tí mọ́tò ẹ̀ bàjẹ́ sójú ọ̀nà lólè ni. Wọ́n fọwọ́ òfin mú wọn. Ọ̀dọ̀ àwọn ọlọ́pàá náà ni wọ́n sì ti jẹ́wọ́ pé lóòótọ́ àwọn làwọn máa ń ja àwọn aráàlú lólè lágbègbè náà nígbà gbogbo. Alukoro ní àwọn máa tó fojú wọn balẹ̀ ẹjọ́ láìpẹ́ yìí rárá. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé Online Television.